òṣẹ̀ṣẹ̀ níbẹ̀ jàǹbá kan nú pé Àdìsá ti wọlé wá tínú gbogbo ẹbí ń dùn tínú ara ń dùn tínú ojúlùmọ̀ àtọ̀rẹ́ tó ní kálukú ń jó mùkúlùmù kẹ́ńkẹ́ ló wá di àyà àjẹta la rí fọ́nrán àwọn tí wọ́n ń pè ní Fúlàní tí wọ́n fi ọ̀rọ̀ léde wípé kí ló dé tí wọ́n fi olóyè Májàsọ́lá sílẹ̀. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Tínú gbogbo ẹbí ń dùn tínú ara ń dùn tínú ojúlùmọ̀ àtọ̀rẹ́ tó ní kálukú ń jó mùkúlùmù kẹ́ńkẹ́ ló wá di àyà àjẹta la rí fọ́nrán àwọn tí wọ́n ń pè ní Fúlàní tí wọ́n fi ọ̀rọ̀ léde wípé kí ló dé tí wọ́n fi olóyè Májàsọ́lá sílẹ̀. Inú àwọn ò dùn. Ẹgbẹ́ àgbáríjọpọ̀ Mèyátì Allah fi ọ̀rọ̀ léde wípé inú àwọn ò dùn, kò táwọn lọ́rùn wípé ìjọba àpapọ̀ ní kí olóyè Májàsọ́lá wọ́n yọ òǹtẹ̀ wọ́n tẹ̀lé kúrò lórí ẹ̀. Ìbéèrè táwa abira wa náà ni wípé kí ni Májàsọ́lá ṣe ní pàtó tí ò fi deserve national honour àbí national pardon. Ìbéèrè yìí láwọn máa bira wa wípé kí ni tó fẹ́, kí ni tí wọ́n fẹ́ gbà nídìí ẹ̀. Kí ló ṣalákàn tí ò lórí, kí ló ṣọ̀pọ̀lọ́ tí ò nírù. Kí lẹ́ni yóò kòkó ṣe tí ò lẹ́yìn, kí ló ṣe ni tí ò rétè bó tiẹ̀. Ẹbọ kí lalágẹmọ dá tí fi gbaṣọ aláṣọ, kí ló ṣàdán tó soríkodò tí wò ṣe ẹyẹ, ẹbọ kí ló rú tó fi dẹni tí ń léyìn lẹ́nu. Tá a bá gbàgbé láyé ìjọba àná, àwọn kan wà tí wọ́n ń pè ní Boko Haram, wọ́n fún wọn ní amnesty. Láwọn tí wọ́n ti ṣekú pogún, wọ́n ti ṣekú pa àìmọye èèyàn. Wọ́n fún wọn ní amnesty. Àrí Fúlàní kan àbáwọn darandaran tí wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ wípé kí ló dé tí wọ́n fún wọn ní amnesty. Àrí ogunlọ́gọ̀ àwọn Boko Haram tí wọ́n mú
tó ṣe pé láàrin oṣù mélòó wọ́n sì dá wọn sílẹ̀ wípé àwọn tú wọn sílẹ̀. Kí ló dé tí wọn ò lòdì sí àwọn tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí nù? Ẹja wa bira wa, ẹ̀mí wo lolóyè Májàsọ́lá sọnù? Ẹ̀mí wo lolóyè Májàsọ́lá sọnù? Tá a bá ń kà á méní méjì, àwọn tá a pè ní Fúlàní darandaran yìí, iye ẹ̀mí tí wọ́n ti pa nínú oko lóko kò níye. Olóyè Májàsọ́lá tá à ń pè ní Sunday Igboho, ẹ jẹ́ á ka iye ẹ̀mí tó gbà á lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Àwọn Fúlàní ń pa àwọn èèyàn lápasáyé lẹ́ni tó lọ yáwó nápò àbó gbowó alájẹsẹ́kù láti fi bẹ̀rẹ̀ oko. Ó bẹ̀rẹ̀ oko tán, ó gbà àwọn igede kí wọ́n bá fi dáko, wọ́n wọnú oko wọ́n jẹko. Ṣé ẹ rò pé wọ́n ti parú ẹni bẹ́ẹ̀ sáyé? Ẹ jẹ́ á wá kà á kí lẹ̀ ṣe Májàsọ́lá gan. It's just glamoring for the betterment of his own ethnicity. Tá a mọ̀ síran Yorùbá, tá a mọ̀ síran Káàárọ̀ Oòjíire. Àwọn afúnni amnesty rèé, wọ́n cross-check ẹ̀. There's not any death recorded. There's nothing. Just for agitating. And we are into democracy. Government of the people, by the people, to the people. Democracy, there is freedom of speech. You can express your dissatisfaction with a protest, with a rally. That is why we have democracy. You are able to speak. We are not in a military zone. So giving Májàsọ́lá a pardon doesn't cause for any group to condemn the action. You have to bring out your evidences where Sunday Igboho has committed any crime within you. The only thing committed is leave our land if you are not able to live in peace, in harmony with us. And Olóyè Májàsọ́lá gbé wọn lọ court. Wọ́n dó Olóyè Májàsọ́lá wọ́n ní kó fún ní 200, is it not 50 billion? The money is not paid. Wọ́n gbé wọn lọ court l'Abuja, wọ́n gbé wọn lọ court l'Ọ̀yọ́. Olóyè Májàsọ́lá win the both cases with Malami. So, the other association, Tamosibe Yati Allah, doesn't have common sense to think about it. Nítorí ní court, you have your own lawyer. Olóyè Májàsọ́lá have his own lawyer. Why not being convicted? Kí ló dé tí wọ́n sọ pé ó jẹ̀bi? So, for any group to just stand up and against, okay, it's 20 billion, thank you, to against Olóyè Májàsọ́lá freedom, that means those people are insane. Tá a bá ka iye èèyàn tó kú láyé Buhari, through Mayati Allah, through Fulani Zadas, through Boko Haram, is more than the death record during the, what do you call it, Ogun Abẹ́lé àwọn IPO. And lest I forget, àwọn kan ní wọ́n fi Olóyè Májàsọ́lá sílẹ̀, àwọn náà ní wípé ẹ̀ṣẹ̀ kan náà ni Májàsọ́lá àti Nnamdi Kanu commit. Don't get it twisted. Èèyàn kan gbé ṣúra ní, èèyàn kan sọ ṣú tí ẹ̀ ó ń sọ lódó kó lè díyán. Èèyàn kan mú ṣú, lóòótọ́ iṣu ni wọ́n jọ mú dání, àmọ́ ohun tí bí wọ́n ṣe process iṣu wọ́n yọ̀tọ̀tọ̀. Nnamdi Kanu is glamoring for, what do you call it? Hypo Biafra land. Olóyè Sunday Igboho is glamoring for Yoruba nation. And Olóyè Sunday Igboho doesn't attack his people. Ohun tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀
IPO, they attack their people, kidnap them, call for Monday, kini kan tó máa ṣe yẹn, sit at home. Lóòótọ́ ìkankan náà ni wọ́n jọ ń gílámọ́rì fún, àmọ́ bẹ́ẹ̀ bí ẹnìkejì ṣe gbígbà is too harsh. Because if you don't follow them, you are gone. Kò dàbí ọ̀dọ̀ tí wá ń bí tó yẹ pé àwa tá à ń ṣe Yorùbá nation, ara wọn Yorùbá tó ń bú wa nígbà yẹn. They are not being attacked because we believe in expressing, rally, and educate them of the advantage of having our own nation. Kò sẹ́ni tí wọ́n lè sọ pé nítorí ó ń bú àwọn Yorùbá nation gbà yẹn ni àwọn Yorùbá nation lọ attack ẹ̀. No. Yorùbá nation is being promoted through rally, social media outlets, not by enforcement. There is no market bonds. There is no car bonds through Yoruba nation. The only thing being recorded was those who wants to go and hijack Oyo State House of Assembly. And they are being led by Onitiri Campus. That is the only attack that could be recorded for those versions calling themselves Yoruba Nation. But as a body, Sunday Igboho doesn't have any record of fighting, killing, assaulting anyone except social media and through rally. So, Emma Wama fi wéra wọn pé Nnamdi Kanu àti Olóyè Sunday Igboho ṣebí kankan náà ni wọ́n jọ ń jà fún. No. Ìkankan náà ni wọ́n jọ ń jà fún, àmọ́ ọ̀nà tá a gbígbà ó ṣọ̀tọ̀tọ̀. Pẹ̀lẹ́ la fi ń pàmùkù pẹ̀lẹ́, awareness l'Olóyè Sunday Igboho ń ṣe. Going to our kings, going to towns and villages. Let's do it like this, let's do it like that. Let's fight for our nation, and through filing a lot of books to the United Kingdom. All the process are well led by Baba Banji Akintoye filing all those books. So for Mayati Allah saying Sunday Igboho should not be released or should not come in, it means they have their own hidden agenda. And unto fangba yẹn tí ọ̀rọ̀ Baba Buhari fi lé gbà yẹn ni pé Buhari was the President General of the Mayati Allah Association. Òun ló lórí gbogbo Fúlàní ní Africa. That is why gbogbo tó bá lè dí ìran wọn lọ́wọ́, they want to cut it off. That is why everything is being attacked on whosoever wants to attack the Fulanis. That is why the Fulani have been given national pardon, given amnesty, láwọn tó ń pààyàn. So, comparing Sunday Igboho to the IPO leader, the thing is different. And for you, saying Sunday Igboho should not come in, that will equivalent to those Mayati Allah being pardoned under Buhari. Why are they being pardoned? All those Mayati Allah being pardoned, or Boko Haram being pardoned under Muhammad Buhari, there have to be a question. A gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara wa pé kí ló dé tí Buhari fi àwọn Boko Haram tí wọ́n mú lẹ̀? Kí ló dé tó fi àwọn Mayati Allah tí wọ́n mú lẹ̀ tí wọ́n pààyàn? All guns have been collected in Southwest. Wípé káwọn èèyàn kí wọ́n gbàgbọ́ lọ́wọ́ wọn, but
Guns are being given to Boko Haram. Guns are being given to àwọn tí wọ́n dẹran. So they are doing things with impunity to our children. Igboho is being attacked. One of his houses was burned. Wọ́n jólé kan, ìkejì wọ́n wá attack wọn lóru. So ẹ jẹ́ á wò ọ̀nà wo lolóyè Sunday Igboho fi lè gba pardon. So for those may have the Allah saying rubbish. That is why tí mo fi jẹ́ kí èyìnbó pọ̀ nínú kinní tí wọ́n bá gbọ́ Yorùbá wọ́n á lè máa gbọ́ English yẹn tátàtà á lè yé wọn. And most of them they hear Yoruba fluently than most of the Yorubas even. So let's stop rubbish. Igboho is back. And the government said there's going to be proper security. So ohun tí wọ́n gbé àmọ́ ní pé ìlú kan ò ní fẹ́ jẹ́ kí ìlú kan kúrò lábẹ́ òun. That is the problem they have with him. And all the kings come together that there's going to be a lasting solution concerning the security. Nígbà tó ti wá rí bẹ́ẹ̀, táwọn bàbá wa ní ó dá báyìí la ló ṣe wùwá kárí, àwọn ọba yìí náà ló sì lọ rí presidency pé ó dá báyìí, bó bá ṣèwọ náà ń kọ́. Bí wọ́n bá gbé àwọn tó gbọ́ ọ kalẹ̀ ní nǹkan báyìí ló ṣe fún wa. Dandan ni kó tẹ̀lé wọn. For good 4.5 years, since 2021, we have been on this journey. They understand. So, èyàn wà ní ẹ̀yìn odi ìlú kò lè wọlé wọ́n gbé 1 list lórí ọdún mẹ́rin. It means you are all happy. Bínú tí yín ṣe ń dùn nígbà yẹn, bẹ́ẹ̀ nínú tiwa náà ń bàjẹ́ wípé àwọn mìíràn Allah ń pààyàn tó bá mú wọn dé station láàárọ̀ wá fi wọ́n lẹ̀ lálẹ́. Tí Boko Haram bá mú Boko Haram wá àárín ọ̀sẹ̀ méjì wá ni wọ́n ti fún wọn ní national pardon. There was a time táwọn Boko Haram lọ bó ní wọ́n lọ wó prison. Who are those sponsoring them? Mọye bomb during Buhari regime. Go and check the record details. Those who passed away through Fulani areas. Everything was told to the stage you can't travel. Everything was told that even the farmers go to the farm. You are doing things with impunity to our children. Ẹ ń ṣe kàwé pé kí ni wọ́n ṣe. Tí wọ́n bá dóko àwọn èèyàn wá ní ìwọ náà lọ sọ fún anybody kò sí kankan tí wọ́n máa ṣe. Kò sí kankan tí wọ́n máa ṣe. A kò dẹ̀ sí kankan tó ní kálukú ó ṣe. Even though you arrest them, there will be a call from all of the above. Tí ìpè bá dẹ̀ ti dún, kí ló kù? Oníkálukú surrender. Oníkálukú surrender because you are in power. And one of these Hausa Fulani said, we brought Buhari in because of the Fulani's agendas. We brought him in. Nigeria ò tí divide tó bó ṣe divide yìí tó ayé Buhari. Òun la ṣe ń jẹ lọ́wọ́lọ́wọ́ tá àti kú mẹ́. So if Sunday Igboho is back, no matter what you say, where Sunday Igboho ó dé olóhùn support Bàbá Tinubu ọ̀gbẹ́ni tí ó bá ti tẹ́ Ọlọ́run lọ mú bọ̀dá rẹ̀ kó síwájú àbí tí wọ́n gan bá síwájú. Because àwọn kábíyèsí ti wà lẹ́nu ẹ̀
kìí sọ̀rọ̀ ọdún méjì bàbá Tinubu ẹ̀ṣẹ̀ wọlé o bàbá yẹn ti ń lo 4 years o ó ti ń lo 3.5 years. ìgbà tí agreement tó sì pé okay tẹ́ bá rántí àwọn bàbá wa Ọ̀ọ̀ni Ifẹ̀ Ọ̀jájá wọ́n ṣe àwọn meeting kan lórí security summit pẹ̀lú àwọn lọ́balọ́ba tẹ́ bá rẹ̀ gbàgbé gbà tá lọ sọ́dọ̀ kábíyèsí Olúbọ̀ Forílégbọ́n wọ́n ní security yìí láàmójútó ká sì fi ohun tí wọ́n ń pè ní Yorùbá nation lẹ̀ nítorí kò síjọba tí ó fẹ́ jẹ́ kí ìlú òpin lórí òun nígbà táwọn bàbá wa tá a ní kájọ mọ́ lọ tán láwọn òṣètàn kọ́ ṣe àrùn wọn sórí ni àbí ibi tá a ti ń ṣe ìnàkan láàyè ọmọ Yorùbá mi ti ń bu atẹ́tí fọ pọ̀rípọ̀rí Yorùbá sì ní òṣàbò ò lè gbè mí ṣe bí bó ti bá mi. I don't bloody care whatsoever anybody may say. Àdàbí yóò jọ bí gbogbo wa. Yorùbá ní èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pé ìkẹni tó bá dání kálọ́mọ Yorùbá jọ ṣúgbà ara wa. Nígbà gbogbo kinní yìí kò ní rí báyìí. Ká ní gbogbo ìgbà tí olóyè Májàsọ́lá ń pariwo gbogbo ìgbà kàtẹ̀ nígbà tí wọ́n mú wọn gan. Tá a wá rí protest ní gbogbo stéètì mẹ́fẹ̀ẹ̀fà tá a ní wípé wọ́n protest pé demand of release of Sunday Igboho àmọ́ láwọn Yorùbá kankan protest. Ṣé ibẹ̀ náà ni ó tún ti rú lórí? Yorùbá máa jó lómù wẹ̀yìn rẹ̀. Àwọn tí wọ́n ní wọ́n fẹ́ gbà lẹ̀ lórúkọ ẹrú àwọn náà ni wọ́n tẹ̀lé olóṣèlú wọn bá ti ká wọ́n 1,000 fún wọn. So what are we clamoring for? Bọ́bá tásìkò àti ṣu fùrálà tíran Yorùbá bá ń fẹ́ Yorùbá nation gbogbo àwọn ọba wa state by state Ọ̀ṣun state Ọ̀yọ́ state Èkìtì state Ondo state Lagos state wọ́n pe gbogbo àwọn ọba wọn fọwọ́ síwèé wọ́n lọ sọ̀míìtì fúnra wọn títí wa ní pé tí ẹ ti sọ̀míìtì táàtì jọ mọ̀ pé gbogbo wa lájọ ṣe tán lájọ wọ̀ ọ́ kìí ṣe pé àwọn kan wọ̀ ọ́ ẹ̀yin náà lẹ́tùmọ̀ kọ̀wé pé ẹ wá kó wọn. So that is my own opinion concerning Yorùbá nation because ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ogun odidi orílẹ̀-èdè lọ́lọ́ Sunday Igboho jà ẹlòmíì ò máa ní kìí ṣe jagunjagun ìwọ tó yẹ pé ogun ìdílé ilẹ̀ tẹ́jọ́ tàlágbólé ni wọ́n fi sọ lọ́ta náà fi sọ bàbá rẹ̀ lọ́ta ó fi kú dànù ẹjọ́ jà sí ilẹ̀ oko lásán ni wọ́n fi sọ láyé rẹ̀ fi bàjẹ́ ká tó wá lẹ́ni tó jẹ ogun odidi state ó jagun àdúgbò wọ́n pa agbára pọ̀ wọ́n pa mọ̀pọ̀ wọ́n pèrò pọ̀ lé lórí Ọlọ́run sì ní kó ṣẹ́gun ikú tí ọba pani tó bá sì ní fìlà ṣe bọ́ pẹ̀lú yẹ ká dá à ń dúpẹ́ lọ́wọ́ akọ à ń dúpẹ́ lọ́wọ́ abo à ń dúpẹ́ lọ́wọ́ ọmọdé à ń dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà à ń dúpẹ́ lọ́wọ́ oyún inú à ń dúpẹ́ lọ́wọ́ àṣẹ ẹ̀dí à ń dúpẹ́ lọ́wọ́ ọkùnrin à ń dúpẹ́ lọ́wọ́ obìnrin gbogbo ọba ládéládé lóyè ọ̀tọ̀kùnú lòlú gbogbo yín pátá la kí a ò lólódì níbì kankan nítorí èèyàn tí ò dúpẹ́ àná kò lè rómìíràn gbà á dúpẹ́ àdúrótì àwọn kan wà àwọn ṣe Yorùbá nation àmọ́ wọ́n kàn nífẹ̀ẹ́ olóyè Májàsọ́lá wípé ọkùnrin rèé àwọn kan wà Yorùbá nation ni wọ́n tá a bá wo gbogbo Òkè Ògùn àti Ìbàràpá ibẹ̀ ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ wá sílùú Ìbàdàn àtàwọn ìlú míì ẹja wo population oúnjẹ tó ń jáde ń bẹ̀ àwọn Fúlàní ò wá mú wọn wọ́n bà gbogbo nǹkan wọn jẹ́ ṣé ò tó kó bíyàn nú tí ò bá ń ṣe olóyè Sunday Igboho pẹ̀lú ipá takuntakun rẹ̀ ńgbà náà ṣe rò pé bàbá Bọ́lá Ahmed Tinubu lórí ipò ni ọmọ pé ọmọ nílé la fi ṣògbójú
ògbójú rẹ̀ ló gbé wa débi tá a dé lónìí ni wọ́n fi mọ̀ pé Yorùbá léyẹ̀ kan tí wọ́n bẹ̀rù. Ẹja mọ̀ tanra wa tá a bá délẹ̀ Ìgbò wọ́n bẹ̀rù àwọn kan bí Àsárídòkúbọ̀, Tòǹbòlò, kí lorúkọ Nnamdi Kanu. Ilẹ̀ Yorùbá ẹja ka àwọn wo ni ẹ̀yà Fúlàní lè bẹ̀rù? Ẹ sọ. Tẹ́ ẹ bá ń dárúkọ alágbára nílẹ̀ Yorùbá pé Fúlàní tó mẹ́ni báyìí, wọ́n ní èmi ò mọ̀ àmẹ́mi mo ń tó ń yé Sunday Igboho. Because that is the mafia, that is the only language they hear. Gbogbo ọ̀rọ̀ wa wá dàbí àkùkọ tí gbogbo aráyé rí jọ̀bọ̀jọ̀bọ̀ lórí ẹ̀ tí wọ́n bẹ̀rù pé iná ni àwa láwọn sọ pé jọ̀bọ̀jọ̀bọ̀ yóò ń jẹ ni. Àwa náà la gbógun tì í. Lónìí wá ń kọ́. Ogun agboolé ló bá yé ẹlòmíì jẹ́ ká tó wá ní ogun odidi orílẹ̀-èdè. Haúsá parapọ̀ mọ́ Yorùbá, Fúlàní lẹ̀ mọ́ wọn. Wọ́n wò pé ta lélẹ́yìí. Because we have a lot of resources in Southwest. Mineral resources. Aside from gold, we have some vital soils. Gold, diamond, blackstone, our valuable materials. We have fuel and we have sea water. Gbogbo òlú tó bá fẹ́ là láyé yóò níbi tí wọ́n mọ gbẹ́rù kó wọlé òun lómi. Ló fi dà pé gbogbo òlú tó mi gbà wọlé ó má tètè ń fẹ̀. For instance, let's take Lagos State. Omi lójó tètè gbòòrò. Secondly, let's take Port Harcourt. Omi lójó tètè gbòòrò. Gbogbo òlú tó mi bá gbà ọ̀nà tètè lábẹ́. So we have a lot of things. But we have mismanagement from whoso we call our representative. Now, Odutila, tó bá yẹ kó ṣèlú náà la fẹ́ ṣe nísìn, Odutila, bálágà kan ò bá ṣe dáadáa nísìn, oníkálukú ni ẹyọ wèrè kú o. Bí gómìnà kan ò bá ṣe dáadáa nísìn, Odutila, because Yoruba nation is an eyes opener. Gbogbo tó ní kálukú mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mọ̀ àmọ̀ràn tí fìyà jẹ wá, àmọ̀ràn tó kó gbogbo ìran yòókù sọ́wọ́ wípé àwa láàmọ̀ darí yín. Tá a bá ń sọ̀rọ̀ àmọ̀ ní àbókí ní darí wa, ṣùgbọ́n tó bá pè ọ́ lábókí ló bí ọ, àbókí sì lọ̀gá wa. Unless everything is being adjusted. Lọ́dọ̀ wa, àwa là ń sanwó tax ọtí, àwa là ń rọtí, àwọn ìlú tó wá láwọn ò fẹ́ kí refinery brewery wà nínú àwọn náà ń gbà nínú owó yẹn. Mo lọ lóòrùn lọ ṣiṣẹ́. Ẹni tó lóun ò lè ṣiṣẹ́ yẹn wá jókòó pé tí mo bá dé kí n wá fi sí ọbẹ̀ fóun. Ṣé àmọ́ pé yẹ kí n dọbẹ̀ ẹ lù lórí ni? Lagos, Ọ̀ṣun, Ìbàdàn, Ondo, Àkúrẹ́, àwa láṣẹ pátí bí wèrè. Láàmú pa mọ̀lú 20, mọ̀lú 15. Táwùsá bá ń ṣe ìnáwó mọ̀lú mélòó ni wọ́n ń pa? Tí Fúlàní bá ń ṣe ìnáwó ṣé wọ́n ń jẹ mọ̀lú fúnra wọn? Àwa yìí lára. Wọ́n tún wá kọ́ bíúrì. Wọ́n ní kí ọtí má wọ ọbẹ̀ o. Àwọn ò fẹ́ ọtí lọ́dọ̀ àwọn. Wọ́n tún wá ń gba owó nínú owó tiwa. Internal revenue mélòó ló ń bọ̀ láti àwọn ìlú yẹn? Ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi sọ wípé ẹ jẹ́ á wò bá a ṣe fẹ́ máa tún owó Nàìjíríà pín. Wípé fọ́múlà yóò wà òkè.
kí ló dé ló fi dàbí wípé àwọn èèyàn clamoring fún regional system of government wípé regional system of government yóò fún ẹ láǹfààní àti máa wò pé owó tó o bá pa wọlé lápòsùn rẹ ni o máa fi ṣe ohun tó bá wù ọ́ ṣùgbọ́n àwọn ò níbi tí wọ́n ti fẹ́ rí owó pa wọlé nítorí ọ̀dọ̀ wa ni wọ́n ti ń pawó kò sí ohun tó fẹ́ fi pawó lọ́dọ̀ wọn wọ́n ti bìlíìfù wípé owó táwa bá ní láàfin mọ́ sponsor àwọn ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ èèyàn kan wà ó kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ kò lọ bí iṣẹ́ ṣé owó tí wọ́n bá mú wá láti ibi iṣẹ́ ni kọ́ mọ́ fi bọ́ fámìlì tiwọn. So all these things are just little thinking faculty tó yẹ kí gbogbo owó ronú sí pé òótọ́ mọ̀ lọ̀rọ̀ yìí kàkà bẹ́ẹ̀ ara àwọn èèyàn tó mọ̀ sọ pé wàhálà wọn pọ̀ ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀. Even àwọn tá a tẹ̀lé tí wọ́n fún wa ní ohun tí wọ́n ń pè ní system of government àwọn gan internal revenue state kọ̀ọ̀kan yàtọ̀ ohun tí wọ́n tẹ̀lé ní California kọ́ ni wọ́n tẹ̀lé ní Texas òfin wọn yàtọ̀ wọ́n ní state policing wọ́n ní community policing gbogbo wa ní ìsìn do we all have database? That is why we have a lot of problem concerning our security issues. Gbogbo olórí akòdodo ọ̀rọ̀ a ò fẹ́ gbọ́. Ayé ìjẹkújẹ jàrábà gbogbo wọn pátákórógódó. Àwọn ọ̀dájú olórí ò gbà wọn kìlọ̀ àwọn àgbààgbà mọ́. Tá a bá ní Tinubu lónìí, ohun tó ṣe làwa fi ròyìn. Wípé okay, kí la rí tí ẹni yìí ṣe? Kèsèpé is a daft. It will go through all the files, and the files has nothing to be recorded of. Mr. Bada Ventures bí wípé Mr. Wisdom, has Yoruba Nation movement stopped or still continue? Orí a lè stop ẹ̀, but ó wà underground. Kò sí publicity pa àmọ̀ ṣe rally ká sọ tọrọ fúnra wa. Ṣùgbọ́n ohun tá a bá ti bẹ̀rẹ̀ kò lè kú. The process has under. Nítorí ta ni ó ní rally nísìn. Láàrin èmi àti ẹ. Tó bá yẹ pé wọ́n ni wọ́n fílẹ̀ ń jẹta o. Ṣé ó túbọ̀ ta pé rally wà fún 4 years. Wọ́n bá gbé ọ tó bá wọlé mọ́ láàrin 50 years. Wọ́n ní sọ fún ọ pé àṣejù ẹ̀ pọ̀. Bó bá jẹ́ fámìlì rẹ ló wà níbì kan láti bí ọdún 5 tó wá fílẹ̀ ní pè sí mítìnì ẹbí pé Àkànó ọmọ níyàwó mẹ́bí ọmọ mẹ́bí yẹn pátá làálọ̀ ọjà ṣe jẹ́jẹ́ náà ṣe rí process táwọn bàbá Bàjẹ́ Akíntóyè ń lò látọdún yìí tí wọ́n ń gbèwé wọlé tí wọ́n rántó ẹ jẹ́ kí wọ́n mọ bá wa fìwé tó ṣe rí gbogbo onírálì awareness yẹn àádádúró náà èmi tèmi o. Because we still have groups, we still have our home. Ó dàbí IPOB, wọ́n ti ń ṣe IPOB bọ̀ nísìn láti ayé Ojúkú ni. And they are still running it underground before Nnamdi Kanu came up to ground. Yoruba Nation can't be dead. No. It is a movement. Táwọn kan dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lójoojúmọ́. Àmọ́ tó bá tó àsìkò àti ṣu fùràlà ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tí àwọn stéètì ńgbà kan wà a ní ṣé 31 stéètì kọ́lá ní a ní 16 ìgbà tó yóò di 31 ìgbà tó yá ní ìṣòtú ti pọ̀ sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ tó bá yá á padà expand torí kálukú ó dùn láyé ọ̀tọ̀ ẹ̀. So it's just a gradual processes. Let's take it like that for now. Nítorí olóyè Sunday Igboho tún lè dé lónìí nísìn ká tún la fẹ́ bẹ̀rẹ̀ rally o ẹ má jà tanra wa o èmi ò mọ̀ rọ́pá o báwọn gan ní sí Nàìjíríà bẹ̀rẹ̀ rally èmi ò sọ fún pé èmi ò tẹ̀lé yín o nítorí ikú tó bá yẹ kó ṣí ní fìlà
Ikú tó bá yẹ kó pa ni tó bá ṣìyàn fìlà, èyí ó ṣe jẹ́jẹ́ o for good 4.5 years. Account was fixed. He's not able to come to his hometown. Every source of business stands still. A lot of properties have been lost. Still. So let's tell ourselves the buoyant truth. For now, Yoruba nation is going to be a process of on the ground till we are both declared as a nation. That is my own take about it. Because ẹnu dùn rò fọ́ agadọwọ́ dùn gẹ́gẹ́dú bẹ́ẹ̀ kan bá ní àṣìṣe who will build the cards ta ni ó ṣíwájú. Ọ̀rọ̀ yìí ni ó jẹ́ rántí ìtàn kan tó sọ pé who will build the cards. Inú ilé kan wà àwọn eku wọ́pọ̀ ń bẹ̀ gan. Wọ́n wá ń dalé láàmú gẹ́gẹ́ bí àwọn Mìyàtì Allah àtàwọn Fúlàní ṣe ń dalé láàmú. Olówó ìwà ra olóńgbò kan. Olóńgbò yìí mo fi wí olóyè mọ́jà sọ́lá. Ó gbọ́, mo fi wí olóyè mọ́jà sọ́lá. Ìgbà tó yá, olóńgbò yìí fẹ́ẹ̀ sí ṣe ọṣẹ́ fún gbogbo eku. Gbogbo eku ò lè lọ máa dànù lérú mọ́. Gbogbo àwọn eku wá ṣèpàdé wípé kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ológìní yìí. Oníkálùkù ní tó bá ti sùn ká fọ́gi mọ́ lórí. Tọ̀hún ní tó bá ti ń lọ ẹja lẹ̀ lóko. Gbogbo wọn ní rárá. Èèyàn kan ló wá dìde láàrin wọn. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Tá a bá rí agogo kékeré tá a so mọ́ lọ́rùn tó bá ti sùn. Gbogbo ìgbà tó bá ti ń bọ̀, agogo yóò mọ́ dún lọ́rùn rẹ̀ bí kólókóló tá a so mọ́ ajá lọ́rùn. Tá a bá wà lóko ọdẹ, tá a bá so kólókóló, àmọ́ kórókórókórókóró òun lè fi mọ̀ pé ajá wà ń bẹ̀. Pé tá a bá ti so mọ́ lọ́rùn tó bá ti ń bọ̀, gbogbo aláwọ̀ á lè sáré wọlé. Inú wọn dùn, gbogbo wọn jó, wọn yọ̀, wọn mutí, wọn sùn. Ǹgbò ó dàárọ̀ ọjọ́ kejì, gbogbo wọn wá jí wípé àmọ̀ràn tá a dá lánàá, ta ni ó lọ fa gbogbo sọ́run olóńgbò. Ni mo fi sọ pé who will build the card. Inú Macmillian, ó dà pé Macmillian tá a kà ní primary 5 primary 6 láti kà á. Who will build the card. Ta ni ó lọ fi agogo sọ́run olóńgbò. Tá a bá sọ nísìn wípé báyìí kàsá báyìí káwòdì, ta ni ó ṣíwájú wa báyìí. Ẹni tó ṣíwájú wa lánàá, èébú, àwọn tó gbà á lọ́wọ́ wa, tọ́mọ Yorùbá bá jẹ́ 100, àwọn tó gbà lọ́wọ́ wa ká ní 35. Ó rí 65 tó kù. Èébú, èpè, olè ni wọ́n ń pè wá. Ló fi jẹ́ pé tọ́mọ Yorùbá bá ṣe tán, a rí pé wọ́n ti síwájú fúnra wọn. Kò sí ohun tó kó bá Nnamdi Kanu, àwọn tí wọ́n ń jà fún kò jà fúnra wọn. Làwọn fi sọ pé ẹjẹ́ àti ṣọ́ọ̀bù kí gbogbo wa lè jọjà. Yorùbá sì ní mi ò fẹ́, ó ṣàgbà mo bù wọn. Gbogbo àwọn ọba aládé wa, ṣé gbogbo wọn ni wọ́n tẹ̀lé wa? Wọ́n lé wa dànù ní o. Àwọn sì lé wa dànù lórí wípé certificate of office gómìnà ló fún mi. Péréte nínú àwọn ọba ló dúró lásìkò náà. A máa padà dúpẹ́ nígbà tó yá, gbogbo wọn padà rí wípé àṣẹ ohun tọmọkùnrin yìí ń pariwo ló jẹ́ kí gbogbo wọn gbára pọ̀ pamọ̀pọ̀ wípé ẹjẹ́ àwọn náà ká fọmọkùnrin yìí lẹ̀ ìjà wa ló ń gbè. Adúpẹ́ o, adúkẹ̀kẹ́ òkun, adúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátá. Orí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní kò sọ̀rọ̀ ńbẹ̀. Olóyè Sunday Igboho never committed any crime. Rally is not a crime. Protest is not a crime. During the Jonathan period, Buhari protest, Baba Tinubu was there, Atiku was there, every one of them protested. So, rally is not a crime. Saying Igboho should not be given a national pardon, you are deceiving yourselves. All the case
brought to the court concerning Igboho matter. Igboho won the 2 or 3 cases with Malami. So, Akabi, mo fẹ́ máa fi ṣe lọ. A nílò lẹ́jà tó lọ tí ò dé sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Àyúnlọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá porogo. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.